gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní Masoyinbo ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari Masoyinbo ń bí. Kamari Mama Soyinbo. Kamari Masoyinbo ń bí. Kamari Mama Soyinbo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò wa Masoyinbo. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Owó yín ní báyìí owó yín leléyìí o. Ó ti bọ́ kọ̀ọ̀kan dé látọ̀dọ̀ àwọn Memunat. Owó yín ni ọkọ̀ yín ni mò ń gbọ́ ń ta sí mi létí pé kán lọ repo sí àbí kí ni kán lọ repo sí ẹ fẹ́ kán lọ repo sí sílẹ̀ báyìí kán lọ repo sí sílẹ̀ ó dá yín lójú pé kán lọ repo ẹ jọ ẹ lọ repo sọ́kọ̀ lẹ̀. Ṣé ó dáa? Ó ti dáa. Kí lẹ wá nílò láti ṣe bí wọ́n ṣe fẹ́ lọ repo sí yẹn ẹ dáhùn ìbéèrè 10 kẹ má fi èdè míì kún èdè Yorùbá kẹ́ẹ̀dẹ̀ mú ká yín dáadáa ló bá tán. Tẹ́ bá ṣètò yìí o tí ìlérí yín yẹn ò ṣẹ kẹ́ wà ní 100,000 wálẹ̀ tẹ́ ẹ̀ wá sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá lẹ́yìn ètò á fún yín nílò owó lẹ́yọ̀ méjì ìyín ò dáa. Ó dáa. Tẹ́ bá ṣe wo ṣe àmúlùmálà èdè tẹ́ wà ní 10,000 tẹ́ sì níbèrè ilẹ̀ àníkẹ́ máa mú lọ. Kò ní débẹ̀ èmi gò gbàdúrà kò débẹ̀. Jọ́dọ̀ kan yín. Rárá èmi tí mo ní kọ́ lọ repo sọ́kọ̀ fún yín kò wá dọ́kàn mi. Ṣùgbọ́n tẹ́ bá ní rárá o ẹ fẹ́ 10,000 ẹ fẹ́ máa dáhùn ìbéèrè yín tó kù lẹ́ o bẹ́ẹ̀ bá ṣe ń dáhùn wọn tẹ́ ń gbà wọ́n owó yín á tún máa gbé pẹ́ẹ́lí lọ sókè sí iṣẹ́ rí pé ó dùn bẹ́ẹ̀. Kí ló kọ yín? Orúkọ mi ni Memunat Teslim. Níbo lẹ ń gbé? Èkó. Níbo lẹ́kọ̀ọ́? Ìkẹjà. Níbo lẹ Ìkẹjà lẹ ti wá síbí lẹ́yìn? Bẹ́ẹ̀ni. Níbo ọmọ olúbo ní? Ọmọ Ẹ̀pẹ́. Ẹ̀pẹ́? Bẹ́ẹ̀ni. Ìyẹn ní pé Èkó ní ìpínlẹ̀ Èkó ní. Bẹ́ẹ̀ni. Ó dáa o. Ọmọ Ẹ̀pẹ́ aláàárọ̀ Ògúnmọ́dẹ̀dẹ̀ Ẹ̀pẹ́ ló ní Kùránì o. Àbí iṣẹ́ ò lẹ ń ṣe? Akẹ́kọ̀ọ́ ni mí. Kí ló dé pàdé? Ẹ já bẹ̀rẹ̀. Ṣé àti ìbẹ̀rẹ̀ ni? Ẹ fún mi ní ìbéèrè. Ibo lẹ ti ń kẹ́kọ̀ọ́? Mo ń kẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ gíga ti ìpínlẹ̀ Èkó. Tó wà ní lákẹ́kọ̀ọ́? Ìkẹjà. Rárá, Ìkẹjà. Ti Kẹjà? Bẹ́ẹ̀ni. Àbí ẹ̀yin mo ní kẹ́ wá? Bẹ́ẹ̀ni. Ẹ wá sí ìgbà tí mo wà ní Instagram àbí? Bẹ́ẹ̀ni. Ẹ wá dáhùn ìbéèrè? Bẹ́ẹ̀ni. Ṣé mo fún yín lówó lọ́jọ́ yẹn? Bẹ́ẹ̀ni. 20,000. Mo fún yín 20,000? Bẹ́ẹ̀ni. Mo wá sọ fún yín pé kẹ́ wá. Bẹ́ẹ̀ni. Abẹ́yìn lẹ ń fi àtẹ̀jíṣẹ́ pa mí? Bẹ́ẹ̀ni. Wọ́n ní èso àtẹnumọ́ràn kò kí ń jóná. Mo ní láti sọ fún àwọn Déyẹmí pé ẹ wò ṣe rí ẹni yìí wọ́n tún kọ ránṣẹ́ sí mi pé. Mo ní màá máa fi àtẹ̀jíṣẹ́ yẹn ránṣẹ́ títí tẹ́ máa fi dáhùn. Tó bá pẹ́ ẹ̀dá bó jẹ́ 20 ọdún náà ló lẹ tó dáhùn bẹ́ẹ̀ náà ni màá ṣe máa ránṣẹ́ títí. Kíákíá mo ní ẹ wò ẹ pè wọ́n ẹ̀yin ni ẹ jọ lẹ́yìn eléyìí ẹ má pàtẹ́jíṣẹ́ ránṣẹ́ sí mi mọ́. Má kọ́ òwò má ti rí kí ló dé? Ó dáa ẹ ti wà ń bí sí yín o ká wá wo kí lẹ̀ ń kà ẹ sọ fún mi náà. Mo ń ka ìṣègùn òyìnbó àti iṣẹ́ abẹ. Ìṣègùn òyìnbó ẹ fẹ́ di oníwòsàn? Bẹ́ẹ̀ni. Àti kẹ́ máa ṣiṣẹ́ abẹ? Bẹ́ẹ̀ni. Ọlọ́run á gbà fún yín o. Àtẹ̀yìn náà. Àmín. Ó yá fún wọn níbèrè. Àwọn nọ́mbà yín wà yìí ṣé Àwọn ẹ̀gbọ́n mi. Kí ló kọ yín? Yusufu Ibrahim. Ta ló fẹ́ lọ repo nu yín? Ẹ̀yin lẹ lọ́ra.
lè máa lọ rà ó dà láti gbọ́kọ̀ lọlé ó dà. Ó yá Ìbéèrè àkọ́kọ́. ẹ jẹ́ n wò 1168 kí ni ní Yorùbá? Ẹgbẹ̀rún kan ó lé ní ọ̀tà. ń bọ̀. Abẹ́ nílò ìwé. Ẹ fún mi. Ẹ nílò kálámù. Bẹ́ẹ̀ni. Àwọn olùwòsàn báyìí ṣùgbọ́n adìyẹ kọ̀wé òyìnbó kàtì. Ó yá ẹ jẹ́ n wò. Bára bí ẹ ṣe ń kọ́ ni. Ẹ ń kọ́. Màá ṣàkọ́ tán kẹ́ tó rí. Ògo kí ni lé? Ogóje Ní kí ni? ni tí mo kọ ìtẹ́rin. Mi ò rí. Tí ń gọ ẹ dúró, ẹ tó bá kọ́ tán màá sọ fún yín. Kí n wá ní 160? Ibẹ̀ náà là ń lọ yìí. Ó dáa, ẹ má bínú. Ṣáà yín kánjú ni. Mo ń kánjú. Ẹ má kánjú. Ẹ dúró lẹ́yìn ilé àníkàn kankan mọ́, ẹ má ṣe rìn. Ó yá. Ó wá jẹ́ pé ẹgbẹ̀rún kan ó lé ní àádọ́jọ ó lé ní mẹ́jọ. Kí ni 168? Ìbéèrè kẹjọ lé ní ọgọ́jọ ó lé lẹ́gbẹ̀rún kan. Àwọn wo ni Yorùbá ń pè ní àrọ̀kín? Remire. Àrọ̀kín. Àrọ̀kín. Àwọn wo ni? Ẹbí mi débẹ̀. Ẹ tí gbọ́kọ̀ ìṣe bẹ́ẹ̀ lẹ lọ́kọ̀ lẹ́yìn ṣé mi bá tún bá gbé yìí. Ẹgbẹ́ mi débẹ̀. Kí ni èèyàn ni? Kí ni akin? Ẹni tí ò kì í ṣojú, alágbára. Ta ni olórí àwọn akin nílùú? Olórí wọn ṣé ní àwọn jagunjagun? A lè ní bóyá Báṣọ̀run. Báṣọ̀run. Ta ni olórí Báṣọ̀run? Ẹni tó tún ju Báṣọ̀run lọ. Balógun. Irọ́. Ẹni tó tún ju Balógun lọ. Bóyá bí ọba ni. Ọba. Ká wá fi akin yẹn, arọ́ akin yẹn fi ọba sí, ẹ má fi akin sí. Kí wá ní rọ́? Kéèyàn rọ́. Wọ́n lè rọ̀yàn lóyè. Abẹ́ ẹ̀rọ lọ́hùn. Ẹ dúró. Ṣé bá jọ ń lò ní má fi mí lẹ̀. Ẹni tó ń rọ́. Ó ń rọ́. Arọ́ akin. Arọ́ akin lóyè. Ṣé bẹ́ẹ̀ ni? Arọ́. Ṣé ẹ mọ̀? Ṣé bá jọ ń lò ní. Rárá ṣe mi ò lọ pẹ̀lú. Àjọ máa débùdó ni a ti bẹ̀rẹ̀ ẹ lè fi mí lẹ̀. Kí ló dé? Mo ní mi ò lọ. Èèyàn kì í kẹsẹ̀ sómi dọ́kú gbígbé òtútù àti lọ àti wà ní odò. Èmi àti yín kọ́ lábẹ́. Ẹ má fi mí lẹ̀, ẹ jẹ́ à lọ. Mi ò lọ. Ẹ má lọ àti débẹ̀. Mo ní mi ò lọ. Wọ́n ti gbọ́kọ̀ lọ àti wà ń bẹ̀ sí. Wọ́n jọ bí wa débì ni. Ẹ̀yin náà dẹ̀ pé wa sínú ọkọ̀ papọ̀. Wọ́n ti wá fi wálé, wọ́n ti gbọ́kọ̀ lọ àti wà ní odò. Bóyá ẹ máa ṣe tèmi, bóyá ẹ ní ṣe tèmi. Ẹ lè ní ẹ ṣe tèmi, ẹ gbọ́dọ̀ ṣe ni. Arọ́ akin. Ṣé ó ń rọ lóyè ni àbí báwo? A tó débẹ̀, ebójú ń kan yín, ẹ tó padà sílé, ẹ kò gbé mi débẹ̀, ẹ dẹ̀ padà. Kí lẹ pé ó kọ yín? Orúkọ mi ni Memunat. Ṣé mo ń bá yín lẹ́rù ni?
tó ẹ̀tẹ́rù bá ń bọ̀ yín ẹ tẹ fi mí lẹ̀ tẹ bá ti sọ ilé fún mi ẹ padà. Ó dáa n ti gbọ́. Ó dà pé nǹkan tó máa bẹ ó sì kì í síbẹ̀ tẹ́ ló ti dá ẹ̀. Ó yá. Arọ fún akin kí ni arọ akin? Èèyàn ni. Èèyàn la. Kí ni rọ? Téèyàn bá sùn tó bá lálàá tó bá fẹ́. Ó ń sọ àlá yẹn. Ó rọ ó ń rọ àlá kí wá ní arọ akin? Ẹ má parẹ́ o. Ẹ má mú o. Ẹni tó ń sọ akin. Ẹni tó ń sọ̀yàn dàkin. Ṣé òun ni? Arọ́fákin. Mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. Arọ́fákin. Àwọn ẹ dúró ná. Ẹni tó ń rọ ẹni tó wá ń sọ̀rọ̀ fákin. Ṣé àwọn ẹni tó wá ń sọ̀rọ̀ fákin. Ṣé àwọn tó wá ń sọ̀rọ̀ fún ilé ẹ̀kọ́ dáhùn yẹn? Ṣé àwọn tó kò ń ṣe àwọn tó wá ń sọ̀rọ̀ fákin? Bí kò ń ṣòfófó àbí? Bí dúró mi ti yá. Ẹ dúró. Àwọn tó máa ń pàtàn ní ààfin tó máa ń rọ nǹkan tó tún ṣẹlẹ̀ rí. Báwo la kí n ṣe wá wà ń bẹ̀? Akin yẹn ó jẹ́ ta ni olórí àwọn akin nílùú? Ọba ló ba lórúkọ gbogbo. Mo wá ní kẹ́ ẹ fi akin yẹn kẹ́ ẹ fi sípò ọba. Ṣé mi ò sọ? Mo ní kẹ́ ẹ fi akin yẹn kẹ́ ẹ fi sípò ọba. Mo gbé yín débẹ̀. Ó dùn mí ẹ gbé mi débẹ̀ o. Ẹ ṣì mí. Ẹ̀yin lẹ jábọ̀. Irọ́ mi ń jábọ̀. Ẹ pẹ̀lẹ́. Irú àwọn ọ̀rọ̀ wo lélẹ̀? Iṣẹ́ ara ìbéèrè ni. Bẹ́ẹ̀ ni, bó ṣe òǹkà lẹ́fẹ́ kọ ọ̀rọ̀ sí ni. Ìbéèrè. Mo ti gbọ̀gá mi lálejò. Ìbéèrè. ń bọ̀. Ẹ jẹ́ wo 1073. Ìbéèrè kẹtàléláàádọ́rin ó lé lẹ́gbẹ̀rún kan. Kí ni Yorùbá ń pè ní páráǹpọ̀gbà? Parakàngbá. Parakàngbá. Àwọn ìbéèrè dìdí wà fún mi ni. Bẹ́ẹ̀ tí ń wojú mi yẹn. Mi ò mọ̀ pé ṣé mo mọ̀ pé mi ò mọ̀ pé ń bọ̀. Ṣé mi mo pè yín? Ìsìlẹ̀ tí wàá mọ ya apàṣẹ ní. Pé kí n wá ṣe kí ni? Ọmọdún mélòó ni mi ti máa mọ páráǹpọ̀gbá? Nígbà tẹ́yìn wá ní iye ọdún mi mọ nǹkan tó jẹ́ páráǹpọ̀gbá. Ọmọdún mélòó ni? Ọmọdún 20 ọdún wálé kan. 21. Bẹ́ẹ̀ ni. Níyín? Ṣé ìgbà tẹ́yìn wá ní 21 mọ nǹkan tó jẹ́ páráǹpọ̀gbá? Ìbéèrè ni ẹ dáhùn. Bẹ́ẹ̀ ni. Ẹ mọ̀ ìgbà lọ ti kọ́ yín ilé ẹ̀kọ́ ò lẹ̀ lọ ẹ sọ fún mi. Ibẹ̀ ni máa ọmọ mi náà máa lọ káwọn náà mọ̀ nǹkan tó jẹ́ páráǹpọ̀gbá. Mi tí iye wo mo fẹ́ fi gbé kí ló ń jẹ́ èèyàn pọ̀ngbá ó pọ̀n sẹ́yìn ibo ló ń gbé lọ tó máa pọ̀n sẹ́yìn. Para tí mo mọ̀ ní pánsá òfurá pánsájá. Ẹ ti ní para. Ẹ̀rọ ẹ̀gbọ́n ṣe yẹn gan. Para. Kí ni para gan? Ẹ dúró. Páráǹpọ̀gbá. Eléyìí kà mí tí ẹ mọ̀ kí ṣe lè gbé mi débẹ̀ eléyìí ẹ fẹ́ gbé mi fò gbọ̀nà ní tẹ bá máa gbé mi débẹ̀ ẹ máa tì mí báyìí orí mi máa fi dólẹ̀. Ó di páráǹpọ̀gbá. Ó di páráǹpọ̀gbá kí ló túmọ̀ sí? Ó di páráǹpọ̀gbá ó di gòbé nìyẹn. Ṣé ó di gòbé nìyẹn? Lórílẹ̀ ó di gòbé. Mo lè dára mi lójú tó wá síbí o. Tẹ́ fi ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ lójoojúmọ́ ayé. Ìbéèrè yóò kì í síbẹ̀. Bí owó yín. Páráǹpọ̀gbá. Tó bá ní ó di páráǹpọ̀gbá kí lẹ rò pé ó lè jẹ́? Bó bá ṣe gbà ni máa fún. Bọ̀dá. Owó yín ta ló sọ bẹ́ẹ̀? Irọ́ o bẹ́ẹ̀ sọ mí yẹ ẹ gbọ́. Gbọ́ kí ni? Ẹ gbọ́ nǹkan tẹ́ bá wà lọ́kàn yín ẹ gbọ́. Kẹ́ ẹ sọ fún mi kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ìta gbangba. Ṣùgbọ́n nígbà míì a máa ń lò wọ́n ní ó di páráǹpọ̀gbá ìyẹn ni pé ó di láíláí. Ó di ìyẹn ni pé ó di torí pé ìta gbangba nǹkan tó ń lọ títí. Ta ló sọ fún yín nígbà tẹ́ kéré? Ta ló sọ fún yín?
ṣe béde Yorùbá ta ni ló sọ fún yín mi ò mèèyàn tó sọ fún mi mọ̀ ẹ máa rántí ẹ o ẹni náà gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ nínú wọ́n sọ gbogbo nǹkan tó sọ fún mi ò mọ̀ bóyá ó ti kú. ìbéèrè ẹ jẹ́ wo 1127. ìbéèrè keje ó lé lọ́gọ́fà ó wá lé lẹ́gbẹ̀rún kan ó ní yọ ọ̀rọ̀ márùn nínú ọ̀rọ̀ Yorùbá yìí kí o sì sọ ìtumọ̀ wọn. Ìrẹ ara ẹni sílẹ̀. Ìrẹ ara ẹni sílẹ̀. Ẹ yọ ọ̀rọ̀ márùn nínú ẹ̀. Ara. Ilẹ̀ pẹpẹ. Ẹni bí ènìyàn wọn yọ kúrò ńbẹ̀. Ó di mẹ́ta. Ìrẹ ìwà ìrẹ̀lẹ̀ kíyàn rẹra ẹ̀ sílẹ̀ bí ọ̀rọ̀ yìí. Ó di mélòó? Ẹ̀ka o. Ó di mẹ́rin. Ìrẹ ara ẹni sílẹ̀. Ṣé mo lè yọ nínú àwọn eléyìí rí i àbí kíkọ ṣé mo lè mú àbí bó ṣe kọ́nà ọ̀rọ̀ yìí. Ọmọ ìyá mi ẹ ti sọ mẹ́rin nínú márùn ẹ wá ẹyọ kan sí. Sílẹ̀. Sílẹ̀. Fi sílẹ̀. Fi mí sílẹ̀. Ẹ pàtẹ́wọ́ fún wọn. Ṣé ẹ̀ ń dìtẹ̀ ni? Ẹ pàtẹ́wọ́ jọ. Ṣé mi lẹ ẹ̀yin náà ẹ pàtẹ́wọ́ dáadáa hàn. Ìbéèrè kejìlé ní ọgọ́fà ó lé lẹ́gbẹ̀rún kan. Ó ní òwe Yorùbá kan ní bí inú bá ń bí bàbá tó bá gbé ọmọ ẹ̀ jù sínú ẹ̀rùn. Ó pa yín. Ó pa mi ni mo dá padà. Bínú ẹ̀ bá rọ̀ inú ẹ̀rùn lè má rọ̀. Ẹ̀rùn inú náà ni. Iná. Dúró òwe kan wà tó ní èèyàn kì í bínú kó sọmọ ẹ̀ sí náà. Ṣẹ́yìn ò mọ̀wé yẹn ni ẹni tó sọ páráǹkọ̀gbà fún gbọ́dọ̀ ti sọ fún yín ṣẹ́ gbàgbé. Ẹ̀rùn bóyá àyẹn lẹ fẹ́ sọ. Ṣé èèyàn sì gbọ́ ni tẹ́ èèyàn kì í bínú kó sọmọ ẹ̀ sí náà tí náà bá jó tán ṣé inú náà máa rọ̀ ni. Eléyìí náà ẹ fi eléyìí tẹ́ sọ ìkílẹ̀ pé ẹ̀rùn kẹ́ fi dípò náà kí ni ẹ̀rùn. Ibo ni bàbá kí ló ń bí bàbá náà tó fi sọmọ ẹ̀ sínú ẹ̀rùn. Iná ló fẹ́ sọ sí ẹ jẹ́ á máa lọ. Ẹ filẹ̀ ẹ̀rùn ni ọmọ ìyá mi ó ṣì síbẹ̀. Ó yá òun ní ẹ mú ìbéèrè kejì ìbéèrè mo ti ṣí. Ẹ̀rùn mi ìgbà bẹ́ẹ̀ yẹn ẹ filẹ̀. Mi ò filẹ̀. Kí ni ẹ̀rùn? Ẹ̀rùn. Bí inú bá bí bàbá ẹni tó bá gbé ọmọ ẹ̀ jù sínú ẹ̀rùn dòdòdò bí inú ẹ̀ bá rọ̀ inú ẹ̀rùn lè máa rọ̀. Kí ni ẹ̀rùn? Iná lọkọ mi sọ. Ṣẹ́yìn ò mọ òwe tí mo sọ ẹ gbà ṣé òwe yẹn wà? Ẹ gbà ẹ kọ́kọ́ gbà yẹn ṣó wà? Nǹkan tí mo sọ yẹn pé téèyàn bá sọ ọmọ ẹ̀ sí nínú òwe tó ní bàbá yẹn tó bá sọ tí inú ẹni náà bá rọ̀ ṣé inú iná máa rọ̀ ṣé ẹ gbọ́ yẹn rí? Ó dà mo gbọ́. Ẹ gbọ́. Kí ló dé wá kọ́ yẹn síbi tẹ́ sọ ilé? Kí ló mú yín ṣe bẹ́ẹ̀? Ẹ má bínú. Tí ẹ bá mọ̀ pé kí n má bínú ẹ máa ṣe bẹ́ẹ̀ ni ẹ̀rùn dòdòdò. Iná nìkan ni mo mọ ẹ̀rùn. Ẹ̀yin gan wà nínú ọkọ̀ yín pé ìbéèrè yóò kì í síbẹ̀. Ṣé ẹ mọ̀? Kò ṣé lè rọ̀. Ṣé ẹ mọ̀? Ẹ mọ̀. À ń parí. Dúró ná ẹ̀rùn ìjàlọ ni. Ìjàlọ bọ́ sí ṣòkòtò èèyàn. Báwo ni bàbá yẹn ṣe sọ sínú ẹ̀? Àwọn náà ó gbọ́dọ̀ jẹ́ yìí. Kò jẹ́ yìí o ẹ má parẹ́ ẹ jọ̀ọ́ má dẹ̀ ra nǹkan fún yín. Ẹ̀yin mi ní ra nǹkan fún yín. Mo fẹ́ jọ yín lójú tẹ́lẹ̀ ni. Mi ò ní jọ yín lójú. Ẹ fún mi. Ìbéèrè. Ẹ jẹ́ o 1079. Ìbéèrè kọkàndínní ọgọ́rin
ó wálé lẹ́gbẹ̀rún kan. Ó sọ pé ìparí òwe yìí kò tó kóye ẹni tí ń tọrọ. Àbí? Kò tó kò yẹ ẹni tí ń tọrọ. Kò tó kò yẹ kò tó kò yẹ ẹni tí ń tọrọ. Parí ẹ̀. Kò tó. Ẹni tó ń fún lé yẹ kó máa sọ pé kò tó. Òwe Yorùbá irọ́ lẹ̀ ń pa. Ṣé máa pa gbogbo ẹ̀ rẹ̀? Ṣé ló kí n já burú yẹn wá tẹjọ́ ẹ̀ mọ́lẹ̀ sínú yìí máa dùn? Kò tó kò yẹ ẹni tó ń tọrọ. Ṣé n sì máa fún yín pé wá ní kò tó àbí wá ń ka lójú mi? Ṣé ó pọ́n ilé? Kò pọ́n mi lé. Kò tó yẹ ẹni tí ń tọrọ. Kò tó ẹ ṣe ló yẹ kó sọ. Ó dáa ẹ ṣe. Ó dáa dúró. Kò tó kò yẹ ẹni tí ń sọ̀rọ̀. Ẹ ṣe. Ẹ dúró. Ẹ ṣe. Ẹ dúró. Kò tó kò yẹ ẹni náà. Ṣé kò ń ṣe ọ̀nà ẹ̀ṣẹ̀ yẹn ni? Kí n gbé padà sọ́nà bomi. Ṣé sínú ọkọ̀ kan náà ni? Ibẹ̀ ni. Ó dáa. Ẹṣu biribiri kẹ́bù mi o, iwájú ló mọ ọkọ̀ ìwà mi lọ, ẹ̀yìn kan lọ́kọ̀ ìwà mi lọ, mi ò mọ̀. Kò tó kò yẹ ẹni tí ń tọrọ. Mi ò mọ̀ yé o, mi ò mọ̀. Tá bá ṣe ní lórí ọpẹ́ làádùn. Ọyẹ ẹ sọ, ẹ jẹ́ mu tó já sí. Kò tó kò yẹ ẹni tí ń tọrọ. Ọ̀kánjúwà ní sọ pé òun ò gbà bíntín. Ọ̀kánjúwà ló ní òun gbà bíntín. Tó bá jẹ́ pé ọ̀kánjúwà lèèyàn tó bá ṣe ó yẹ kó ní wọ́n ṣe. Tó lójó ọ̀kánjúwà ni ò ṣe dúpẹ́. Kí ló tẹ̀yìn òwúrọ̀ gbogbo àgbẹ̀ yẹn? Ọpọlọ yàtọ̀. Mo ní téèyàn bá ṣe ní lóore ọpẹ́ làádùn. Ọ̀kánjúwà ẹni tó yẹ pé nǹkan kò kí ń tó tẹ bá fún lílè á ní kí ló tó fún mi sí. Òun ló lóun ò gbà bíntín. Kò tó kò yẹ ẹni tí ń tọrọ. Ọ̀kánjúwà lóun ò gbà. Bẹ́ẹ̀ náà ni tá bá ṣe ní lóore ọpẹ́ làádùn. Kò dúpẹ́ ni ló ṣe ní kinní. Ṣé o ti yọ? Ẹ yọ. Ẹ yọ Jésù Olúwa jọba. Òǹkà kẹrin nídìí òǹkà ń bọ̀. Òǹkà kẹrin dín ní ọgọ́ta ó lé lẹ́gbẹ̀rún kan. Ó ní yàtọ̀ sí ẹ̀yà ara kí tún ni Yorùbá ń pè ní apá. Apá. Apá lára ìwọ̀npá ni èèkàn. Bí ayé fẹ́ ọ lónìí tó bá lówó lọ́wọ́ wọ́n á tún fẹ́ ọ lọ́la. Àgàgà tó bá wà nípò àtàtà. Wọ́n á yẹ ọ sí tẹ̀ríntẹ̀rín tó wá dẹ tó rágbó. Wọ́n á yí báyìí ṣe yín mú sí ẹ. Ẹ̀kọ́ sì tún dẹ ní dọ̀gá. Wọ́n á sì kó bá wọn kọ́ dáradára. Tó bá rọ́pò èèyàn tó ń fẹ́ ẹ̀kọ́ sí ẹ̀rín rín. Dákun má ṣe fara rí wọn. Ìyà ń bẹ fọmọ tí ò gbọ́n. Ẹkún bẹ fọmọ tó ń sá kiri. Má fowó rọ̀ sí ọ̀rẹ́ mi. Múra síṣẹ́ ọ̀rẹ́ mi. Múra síṣẹ́ yín ìdàlá ẹ ṣe ń fún mi nínú àwọn ìbéèrè yìí. Wọjọ apá. Yàtọ̀ sí ẹ̀yà ara kí tún Yorùbá ń pè ní apá. Ẹ̀gbin mi dé bí ẹ̀kọ́ ń ṣe bó ṣe rìn jàre. Apá lèmi mọ̀. Ọmọ ìyá mi tó Yorùbá kì í ṣe apá. Ó kì í síbẹ̀. Ó sì kì í síbẹ̀. Èmi ọmọ nínà kìnà lè mi. Àwọn máa ń powó lẹ́kún ni. Ẹ máa ń powó lẹ́kún. Palẹ̀kùn ni. Ẹ yẹ gbé mi débi olófòfò ràn mí lọ́wọ́ o. Kí lè ràn mí lọ́wọ́ ẹ bá mi parẹ́ ìrànlọ́wọ́ tẹ́ ṣe fún mi nìyẹn. Igi. Ṣégi ni. Ṣégi ni. Ṣégi ni. Ṣégi ni. Ọlámilékan ṣégi ni. Ṣégi ni. Igi ni. Igi ni. Igi ni. Ó dá igi ni. Pàtẹ́wọ́ fún mi. Wọ́n dòye kápá, apá ò kápá, igi ni. Ẹ ṣé. Ẹ pa mí lẹ́rìn. Kí ni àṣírí ọbẹ̀ yín? Mọ̀ kóló yẹn. Ẹ pa mí lẹ́rìn, ẹ lè pa mí lẹ́rìn bí. Yẹ o. 1087 kí ló sọ? Ó yẹ kí ẹ máa fún mi lówó sí bó ṣe ń gbọ́ òǹkà yìí. Àárò. Èrò. Tíyàn bá rò nǹkan sí. Ó dáa. Ẹ mú sí mu ṣe. Ẹ sọ pé àṣẹ́gun. Mo ń gbọ́.
ìbéèrè kẹtàléláàádọ́rùn ó lé lẹ́gbẹ̀rún kan ó ní kí ni ọ̀rọ̀ Yorùbá fún kínní. Kínní. Bonus. Ifá ni. Ìbá fani lápò ìyá. Kò ń ṣe fà. Ọ̀fà tó bá jìfà mo ti gbàgbé ọ̀rọ̀ yẹn. Àwọn tó tiẹ̀ máa ń ṣe àwọn ìpolówó yìí kó tó yẹ kó máa ń ṣe ní Yorùbá tó yẹ kó máa sọ àwọn eléyìí wọ́n á tún fòyìnbó sọ ẹbí mi kọ́ wọ́n á tẹ́tí sí nǹkan wọn náà ń sọ bẹ́ẹ̀. Ẹ gbé mi dé bẹ́ẹ̀. Mi ò gbé yín dé ibẹ̀. Ibi tẹ́ ti gbé mi dé gan-an mi ìgbà yẹn ẹ̀bẹ́yẹ lè ní máa gbà ṣé inú yóò ní dùn tí bá gbà kan ni. Ṣé wọn ti gba ìbéèrè kankan? Ẹyọ kan. Nínú mélòó láti ṣe bí 5 sí. Mélòó náà ti ṣe? 5. Ẹlẹ́karùn-ún rẹ̀ lọ́wọ́ mi. Rárá o. 1 2 3 4 5 6. Irọ́ o, mo ti ṣèbéèrè 6. Ni mo dẹ̀ ṣí gbogbo ẹ̀ báyìí. Kí ni bonus ní Yorùbá? Ọ̀pọ̀. Ẹ̀dùn ọ̀pọ̀ lápè díẹ̀ la ó fi fún. Jára epo fi sí ọbẹ̀ ẹmú kan bẹ̀. Jára a lè pè ní ìfisì àfikún irọ́ àfikún kọ́ ni ẹ̀ téèyàn bá ìtí mo ti sọ tẹ́lẹ̀ kí bonus. Ẹ dúró ó ṣe ń yá yín báyìí ẹ̀yin náà lè ní mo ti ń débẹ̀ ṣé wà èlé ẹni ẹ ṣe wọn nífẹ̀ẹ́ yín. Ẹni tó ń fi padé ogún wọn á fi sọ padé ògún nísìnyí. Ó yá. Mo mọ̀. Ó yá. Ìbéèrè. Ta ló mọ̀? Èmi mọ̀. Kí ni tí bá ti kí ni jẹ́ mọ̀? Tí bá ti kà sí. Ìbéèrè 40 ìbéèrè 1 ó lé lẹ́gbẹ̀rún kan. Ẹ wò ó ṣé ó gbà ta ló mọ̀ ẹ̀yin mọ̀ ẹ̀yin. Ó yá kí ni Yorùbá ń pè ní àpáta májà tàbí ajíbẹ̀tẹ̀ ta ló mọ̀ ìwọ ni. Kí ni ẹja ni ẹja. Ẹ̀pẹ́. Bẹ́ẹ̀ ẹ̀pẹ́ ló lẹ́ja o. Mi ò wá gbà kọrin ó yá pé mi débẹ̀. Ó kù 2. Ìbéèrè kejì ní 100 ó lé lẹ́gbẹ̀rún kan. Ẹni kí ni ó sọ? Ẹ sọ bẹ́ẹ̀. Kí ló sọ? Ó ní tí Yorùbá bá sọ wípé ènìyàn ń sáàdì. Ó ń sáàdì. Mo sáàdì yín bàbá mi ẹ ṣàánú mi. Mo wá bẹ̀ yín, mo rọ̀ yín, mo rawọ́ ẹ̀bẹ̀ sí yín. Òun ni sáàdì. Mo sáàdì yín pẹ̀lú omi lójú kí wọ́n á bẹ̀rùn jù síta. Kí n wo àwọn eré yẹn tó máa ń ṣe ní ibẹ̀ yẹn tó ti ń ṣe lójú kínní yẹn. Tó bá ní bàbá ọ̀rẹ́ mi gbọ́kọ mi mo sáàdì yín wọ́n ní tó bá ní bàbá báyìí kò kí ń ṣe kinní kan. Mo ti gbà ẹ́ ní mo gbà á sọ bẹ́ẹ̀. Ṣé mi gbà á ni wọ́n ti ń ṣe báyìí dáadáa. Ẹ sọ pé mo gbà á mo sáàdì yín mo ti wá sáàdì yín báyìí mi gbọ́dọ̀ bẹ́kún jáde ó yẹ sọ pé ó gbà. Bí ìgbà àgbàgbọ́ ni mo gbà á ẹ dẹ̀ lọ́ọ́ máa káwọn yòókù ilé bí ọmọ yẹn ẹ̀kọ́ púpọ̀ ló kó sọ ìdáhùn rẹ̀ ṣùgbọ́n mo gbà á bí. Kí ni sáàdì? Mi ti gbà. Ẹ ń lò ní gbólóhùn. Ó yẹ kó mo sáàdì yín mo wá bá yín fún ìrànlọ́wọ́. Ó gbà á ẹ lò bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ kí tún fi kún ẹ sọ bẹ́ẹ̀ mo ti gbà á mo wá sáàdì mo sáàdì yín mo wá fílẹ̀ kan jọ ọ̀rẹ́ mi gbà mí ọmọ kan ló ń fi ìwọ̀sì kan mi. Ìwọ̀sì. Mo ń sọ ní pé nǹkan tí mo wá sáàdì fún mo wá sáàdì yín fún. Kí ni. Kéèyàn wá sáàdì èèyàn kéèyàn wá bá fún ìrànlọ́wọ́ àbí. Sásábẹ́ èèyàn. Sábẹ́ àbò. Sábẹ́ bí n sìn. Pé àwọn olè kan bọ̀ o
wá sá di èèyàn. Mo ṣe. Bẹ́ẹ̀ ni ẹ gbà. Àtẹ̀wọ́n kọ ẹ̀ tí fi yẹn sí. Ìbéèrè tó gbẹ̀yìn ẹ sọ bẹ́ẹ̀. Ìbéèrè tó gbẹ̀yìn. Ìbéèrè kọkàn-dín ní ọgọ́rùn-ún ó wá lé ní ẹgbẹ̀rún kan. Ẹ wò ṣé ó gbà? Ó gbà. Eléyìí tí mo yẹn lè máa dáhùn. Kí ni Yorùbá ń pè ní ìyèrè? Ìyèrè dendele o. Ọmọ ẹ̀pẹ́. Ìyèrè. Ṣé ẹranko ni? Bí kìnìún. Bí ẹfọ̀n. Bí ẹja. Bí alábọ̀nbọ̀n. Irọ́ mi sọ pé nǹkan tí mo mú nìyẹn ìbájọ́ ń lọ ni èmi náà tẹ̀lé yín lọ. Ìyèrè. Ṣé ìyèrè ṣé òun ni? Gègéle rèé o. Ṣé òun ni? Ṣé òun ni? Rárá. Òun kọ́. Kí wá ni? Ẹ̀yin kọ́. Kí ni? Mo ń béèrè ni. Ìbéèrè ni ẹ dáhùn. Ẹ gbé mi débẹ̀. Ẹ má pa ẹ kó má jù báyìí lọ. Ṣé mọ̀ pé wọn ò tí ì sọ òyìnbó látàárọ̀? Ṣé ìfẹ́ kí n sọ òyìnbó ni? Ṣé bá dúró yín nìyẹn ká máa gbé àṣà wa lárugẹ ká má sọ òyìnbó. Ẹ tún wá ní mi tí sọ òyìnbó. Ṣé ó dà bẹ́ẹ̀? Mo ń lù yín lọ́gbẹ̀ẹ́. Wọ́n ní tọ́mọ ẹni bá ṣe nǹkan tó dáa ká sàpẹ́. Ó yá kí ni ìyèrè? Mo ń béèrè nsìn. Mo wá béèrè lọ́wọ́ náà. Ó yẹ. Ó dá mi ò mọ̀. Mi ò ṣàkọ mọ́. Mi ò dẹ́. Pàdí mi. Ẹ̀yin náà mo ti ṣá yín lẹ̀ sínú ọkọ̀. Ó yá kó ní kálukú máa lọ nílò ẹ̀. Ó yá. Mo ti wọlé padà. Mo ti lọ. Wọlé padà. Mo ti kúrò ńbẹ̀. Máa lọ. Rárá. Ìyèrè. Ẹ jẹ́ ń gbé ilé kí n máa lọ. Ṣé bẹ́ẹ̀ nílé ni ìbéèrè tó kẹ́yìn? Kí wá ni? Ẹ sọ. Mi mọ̀. Mi sọ pé mi mọ̀. Àmọ́ mo máa mọ̀ tẹ́ bá ràn mí lọ́wọ́. Ó dáa. Ẹ máa ń lò ìkan lára àwọn ohun èlò ni. Tá bá fẹ́ ṣe kí ni? Tá bá fẹ́ sebẹ̀. Ṣé bí nǹkan báyìí àbí a máa ń fi sínú ọbẹ̀ ni? A máa ń fi sínú ọbẹ̀. A máa ń fi sínú ọbẹ̀. Nǹkan tí ẹyẹ èso. Mi ò sọ. Jọ̀ọ́. Mo ti kúrò ní ọkọ̀. Bàbá mi. Mo sá díẹ̀. Ó yẹ èso nǹkan tẹ́ fẹ́ sọ sí èso. Ó yẹ èso. Ó yá mo ń gbọ́. Ẹ̀yin lè fẹ́ sọ̀rọ̀. Mi ò sọ̀rọ̀ mọ́. Jọ̀ọ́. Ǹjọ́ lọ. Ìyèrè. Ẹ mọ̀. Ẹ dúró ẹ jẹ́ ẹ ti sọ pé ìwọ̀n lọ bẹ̀. Ṣé kí n mú nǹkan méjì? Méjì. Ó dá lójú pé mi lè gba bẹ́ ṣe ní kí n mú méjì. Ó dá ìkànnù méjì. Yá jẹ́ mú méjì. Ó yá. Ìyèrè a máa fi ń ṣe ọbẹ̀. La fi ń ṣe ọbẹ̀. Ṣé yóò ní? Àkọ́kọ́ ti lọ. Ó kọ ẹyọ kan. Orí mi o. Nǹkan ọbẹ̀ ni. Kọ́ ọbẹ̀ la fi ń ṣe bẹ̀. Irú ọbẹ̀ wo lẹ fẹ́ràn? Ó dín jọjọ ẹ̀gúsí. Ẹ dúró mi ti sọ nǹkan tó fẹ́ sọ. Nǹkan tí mo fẹ́ sọ ẹ̀. Sọ fún mi. Ó yá. A fi ń ṣe ọbẹ̀. Nǹkan ẹyọ kan ló kù. Ó yẹ Epo. Bàmí yọ. Ata. Tẹ́yìn bá fẹ́ lọ ra ata kí lẹ máa sọ? Fẹ́ ra ìyèrè. Rárá black pepper yẹ. Tẹ́ bá fẹ́ lọ ra kí lẹ máa nǹkan tẹ́ máa sọ yẹn? Ìyèrè ni. Ṣé máa ń dáná? Bẹ́ẹ̀ ni mo máa ń dáná. Kí lẹ máa ń sè? Oúnjẹ. Oúnjẹ wo? Oúnjẹ kóúnjẹ. Ṣé lè ṣe ilá alásèpọ̀? Bẹ́ẹ̀ ni. Ẹ lè ṣe ọjọ́ lè máa ṣe. Èmi máa ń jẹun. Mi ò ń ṣe oúnjẹ mọ́. Kí ló dé? Nítorí mo láwọn èèyàn tó ń bá mi tó ń ṣe oúnjẹ fún mi. Ẹ lè fẹ́ àjẹ́ múnúra mi dùn lé ní kí n dáná. Mo lè ṣe. Ó yẹ ṣe ọjọ́ lè fẹ́ ṣe ilé nǹkan síbi. Ẹ fún mi lọ́jọ́.
mo máa wá rògo báyìí. ọjọ́ wo ṣóṣù yìí ẹ oṣù yìí ṣé bí ilẹ̀ máa gbé wá ẹ ẹ fún mi ọjọ́ wo tí èèyàn bá ṣàrọ́kọ á ṣàjẹun. a ṣàjẹun ó dáa máa sọ fún yín ìgbà tí ó ga ẹ pẹ̀lẹ́ torí ẹ tún máa gba òwe. torí ẹ sọ èdè Gẹ̀ẹ́sì àbí èdè míì ṣúlẹ̀ ètò yìí ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún téèyàn bá ní bẹ́ẹ̀ ni yóò tún sọ pé bẹ́ẹ̀ kọ́ mọ́ ẹni tí sọ bẹ́ẹ̀ ni ibẹ̀ ti sọ pé ọgọ́rùn-ún téèyàn bá ṣe àṣìṣe èèyàn lè parẹ́ mọ́ ẹ ti fọ̀bẹ ẹ ti fi géra yín ṣé wàá lè ṣe padà ni ó yá ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà owó ṣìkì síbẹ̀. yóò dáa ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà. mo nífẹ̀ẹ́ yín ẹ ní sọ bẹ́ẹ̀ ẹ nífẹ̀ẹ́ mi. mo nífẹ̀ẹ́ yín ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà. ìpele wo lẹ wà nílé ẹ̀kọ́. wọn wà ní mo ṣe bọ́ sí kẹrin ni. ìkẹrin. adìyẹ mi làágùn. ọbọ làágùn. ìwà rẹ ni ojú àmọ́ ẹlẹ́dẹ̀ mi àjẹ́ dọ́yọ̀ ariwo ẹ̀ lápọ̀ ọ̀pọ̀ lápẹ̀ díẹ̀ la fi fún kọsẹ̀ ọ̀pẹ kọ́ni ṣáyọ̀ ìfàǹfà ní ìlápò ya ìfà ẹgbẹ̀rún mẹ́wàá yẹ ìfà máa ń fàyàn lápò ya àní fún yín mọ́. ọdún mélòó ni ẹ máa fi ń ka. nínú ìwé ọdún 6 ló kọ àmọ́ kò ń ṣe bẹ́ẹ̀ lọ fi ń kà ó di kí la wà oṣù ọdún wo la wà ọdún karùn-ún ẹ wá fi bí ọdún 3 sí. kí ló dé. àwọn kí n rojọ́ fún yín ẹ fẹ́ gbẹ́jọ́ fẹ́ wíjọ́ bí àwọn ẹ̀kọ́ yẹn ṣe rí àwọn nínú ìwé wọn mọ̀ pé irú ìtàṣẹ̀ parí sí oṣù 10 ká wá fi 8 kún 18 la fi kọ́ ilé ìtafẹ́ kọ́ǹtì náà 18 náà ni nítorí náà bó ṣe ń ṣe nìyẹn àmọ́ wọn tí ṣe àtúntò àwọn nǹkan kan nítorí náà kò ń ṣe nǹkan tó wà núwè là ń tẹ̀lé. ó dáa. ó dáa. ó dáa. ó dáa ni. àwọn tí wọ́n ṣe tó ń ṣe trophy ni wọ́n ní ká ṣe abala yìí wọ́n ní ká gbogbo nǹkan tí wọ́n ń tà fún yín. wọ́n ṣe. wọ́n ṣe. mo nífẹ̀ẹ́ yín. ṣé kí n má nífẹ̀ẹ́ wọn ni. ẹni. mo nífẹ̀ẹ́ yín. aṣọ ni wọ́n fi síbí. wọ́n ṣe o. wọ́n ní ká fún yín. irú aṣọ o. kí ló wé yẹn a fún kinní kan á ní bí tí bámi kélé jọ ọkọjúà. bóyá àrùn ni àbí òfì àbí àjẹrè. wọ́n ti ní ká gbélé ìdọ̀fù yìí. wọ́n ṣe. wọ́n ṣe o. wọ́n ní kẹ́ máa fi lè fa omi. wọ́n ṣe. táwọn lọ ṣe bí abẹ́yìn. àwa la ní ká fún ẹ ṣe ló bá tọ ẹ ti lẹyọ kan a máa gbà lẹ́ẹ̀kan. kò ń pọ̀ jù ìwé yẹn mo sọ ìgbà tí màá kàwé dì fún yín màmá kọ́ lọ ni. ó dáa. ẹ ṣe mo nífẹ̀ẹ́ yín. ṣé kì í fi síbí. fi síbẹ̀. eléyìí náà Ronke Aremu àwọn ni wọ́n kọ̀wé. Ronke Aremu nífẹ̀ẹ́ tani. àwọn náà ni àwọn náà kọ̀wé mẹ́tẹ̀ẹ̀ta. ẹ nífẹ̀ẹ́ wọn náà. ẹ mo nífẹ̀ẹ́ wọn. ta ló tún kù. aṣọ lélẹ̀ àwọn monitex àwọn aṣọ làwọn ń tà wọ́n ní ká fún un. ó ní aṣọ kan tó rántí ṣòkòtò ẹ ti máa rìn àmì ẹja. ẹ nífẹ̀ẹ́ wọn náà. ìfẹ́ yẹn ó pọ̀ jù lápọ̀jù. lápọ̀jù. kò tó ní. wọ́n ní kẹ́ máa jẹ ẹ̀wà. ẹ̀wà mo nílò ẹ̀wà. ẹ nílò ẹ̀wà. ẹ máa jẹ ìrẹsì àti ẹ̀wà. bẹ́ẹ̀ni. èmi gan. ṣé lè ṣe. dáadáa. ẹ lè sóúnjẹ. tẹ́yìn náà bá ti fún mi nílá èmi náà máa gbé ilé wa. gbà fún rí ni. gbàdá. ó dáa ó ti tán. ó ti tán ẹ ṣé gan mo nífẹ̀ẹ́ yín ẹ sọ bẹ́ẹ̀. mo nífẹ̀ẹ́ yín. ẹ̀yin náà nífẹ̀ẹ́ yín. eléyìí náà èmi ni. rárá. mo nífẹ̀ẹ́ yín máa máa kọ̀wé lọ ni. tèmi
tí ní tèmi tiẹ̀ tòótọ́. Ẹ fún mi àwọn olófòfò ò ní fún mi kankan ọyẹ fún mi ní ilé ẹ gbọ́dọ̀ fún mi kan. Ọkọjú àní. Ẹyin mo téèyàn bá gbọ́kọ̀ láṣàdé kí lẹ yá káàbọ̀ ọmọkùnlé. Eléyìí gan tó káàbọ̀ ọmọkùnlé. Ó dà adúpẹ́ ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún àbí. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó tún jẹ́ kí a ṣètò ilé ní ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó fọpọlọ lọ́pọlọ nígbà tẹni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sílẹ̀ ọlọ́pọlọ. Títí àgbàlagbà mi Elédùmarè tí ń gbé ní ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ. A tún ti ṣe tèmi o a tún fún wa lórí ọ̀fẹ́ láti tún ṣe míì tẹ́ bá fẹ́ gbọ́ àbẹ́ fẹ́ kópa lórí ètò yẹn fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán ní àbí ẹ̀rọ kẹ́rọ tẹ́bí wò wá ní sáà yìí kó tó dìgbà míì. Orúkọ mi ni Ọlálékan Èjìọba. Orúkọ mi ni Ọlálékan Fámílọ́lá Èjìọba ní mi ọmọ ọlálẹ̀ ọmọ ajígbàgbà ọ̀rọ̀ adégbé di sọ̀dọ̀ fi roko arégbé dọ̀rọ̀ ọ̀dọ̀ fi bọ̀ wà lédè Èjìọba nígbà tẹ́ bá ti fẹ́ kẹ́kọ̀ọ́ gboyè ẹ jẹ́ kí n mọ̀. Ẹ̀yin ẹ máa ṣe alága ṣe máa ṣe alága bẹ́ẹ̀ kò ń ṣe àwọn tó máa ń darí ayẹyẹ ẹ̀yin lè máa jókòó ọmọ ní ọmọlé kan ọ̀rẹ́ mi ní àdéṣe kékeré ní títí dìgbà náà ire o fù akísà ń ta tán oyè ẹja lọ ṣàyẹ̀wò ẹ̀ tí sọ oyè ẹ̀sọ́ títí dìgbà náà ire o. Títí dìgbà míì ire o. Èdè yìí kò gbọ́dọ̀ parun. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari Masoyinbo ń bí kamari Masoyinbo kamari Masoyinbo ń bí kamari Masoyinbo má ṣe sọyìnbó kálejò máa lo èdè mi ni ó sọ. Masoyinbo.